tó mo kí yín o mo kí yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o àwa la ó máa wá ẹ̀yin náà la ó máa bá ikú báyìí kò ní wá gbéṣe o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé gẹ̀dẹ̀gbẹ́ ti gbiná báyìí o náà kò wá yí àwọn Nigeria government mọ́ which way to Nigeria government kí ló kàn ẹ wo ìròyìn ni mo ní kí sáré gbé yín débẹ̀ sí kẹ́ ẹ wo bó ṣe lọ kí ló dé àwọn afẹ̀hónúhàn yóò san 10 million naira ṣó ṣé ẹ ti rí ẹjọ́ kí ló ti wá kàn báyìí ẹjọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ọ ṣé ẹ rí i pé wọ́n tún ti ń mú ọ̀rọ̀ míì bọ̀ ọ wọ́n tún ti ń mú ọ̀nà míì bọ̀ ọ gbogbo ìjọba àwọn ìjọba Nàìjíríà yìí ẹjọ́ kí ló kàn báyìí kí ló kàn kí lẹ tún fẹ́ ṣe ju eléyìí náà lọ ẹ gbà mí protesters ni o protesters àwọn tí ó protest fún Nigeria government ìyẹn end bad government ìjọba wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn protesters tí wọ́n mú nígbà kan tí wọ́n sọ wípé tọkọ terrorist as orúkọ wọn tó fi wọ́wé terrorist tí ìyá ọlọ́mọ kan jáde níbi ọ̀sẹ̀ tó lọ tí ó ké tó ń pariwo pé irú ipò wo lọmọ òun máa wà ẹjọ́ now àwọn ìjọba ti wá sọ̀rọ̀ lé lórí o ó mà ga o àfikọ́lọ̀ máa ṣọ́ wa ni o ṣẹ̀ṣẹ̀ tún wà nínú kéèyàn fi ẹ̀hónú ẹ̀ hàn ni ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí èèyàn sọ nǹkan tó ń dùn ni àwọn èèyàn jáde láti fẹ̀hónú wọn hàn sí bí ètò ìjọba ṣe ń lọ bí ìlú ṣe ń lọ now àwọn tí wọ́n protest fún Nàìjíríà tó protest fún end bad government ẹ kó wọn sí ẹ charge for treason ẹ jọ̀ọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá tún wá sọ́ọ̀sìn a dẹ̀ pariwo pé kí ló dé ẹjọ́ sí àwọn èèyàn tún lè jáde kó fẹ̀hónú wọn hàn ni ẹ̀yin ìjọba yẹn má gbàgbé wípé ọ̀pọ̀ nínú yín náà ti fìgbà kan ṣe irú ẹ̀ sẹ́yìn rí o tó dẹ̀ jẹ́ wípé wọn ò mú yín tàbí pé wọ́n tì yín àbí bóyá wọ́n charge yín fún treason now ẹ wá dé ibẹ̀ tán ẹ tún wá ẹ ṣẹ̀ṣẹ̀ ẹ wá ń lo ìwà pé yes mo débẹ̀ àrà tó bá wù mí mo lè dá àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jáde láti protest láti sọ ẹ̀dùn ọkàn wọn ẹ̀mú wọn gbá wọn mọ́ gágá ẹ wá charge wọn fún treason ìjọba Nàìjíríà èyí ga ẹ jọ̀ọ́ ṣé ẹ ti gbàgbé pé ìbí òjùbí bí a ti bẹ̀rù náà la bọ́ mọ́ so ṣáwọn èèyàn lè jáde kó ṣe ìfẹ̀hónú wọn hàn ni ẹ ti ẹ̀ gbóhùn wa lókè ẹ ń gbóhùn wa lókè rè pé àwọn ọmọ yìí jáde wọ́n sọ̀rọ̀ wọ́n protest now ẹ wá charge wọn fún treason ẹ wá bù wọ́n so ẹ wá tì wọ́n mọ́ gágá ìjìyà tẹ́tí wá fún wọn yìí ìjìyà bí ikú ni ẹ fún wọn ní ìjìyà pé kí wọ́n pa wọ́n tàbí kí wọ́n lọ sọ wọ́n sínú ẹ̀wọ̀n gbére pé nínú kó pa wọ́n tàbí kó sọ wọ́n sínú ẹ̀wọ̀n gbére ni o bẹ́ẹ̀ tá tún pariwo àwọn èèyàn náà dìde wípé ẹ̀wọ̀n gbére kẹ̀ láì ṣe pé pààyàn láì ṣe pé ó jalè wọ́n sọ wípé kí ló dé àwọn èèyàn dìde láti jà pé ẹ̀wọ̀n gbére ti pọ̀ ju ìjọba now wọ́n tún gbọ́ yẹn o ẹ wá gbọ́ ohun tí wọ́n tún fún wọn wọ́n tún fi option míì sílẹ̀ ẹ wá kó wọn lọ sí court ẹ dẹ̀ ṣe ìdájọ́ fún wọn ẹ jọ ṣẹ̀ṣẹ̀ ni is it a crime ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn sọ ẹ̀dùn ọkàn ẹ̀ ni nílùú ṣe bí there is freedom ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn tún sọ ẹ̀dùn ọkàn ni freedom of speech ṣáà wà ṣe àbí ká sọ wípé ṣé ẹ̀ṣẹ̀ ni pé wọ́n bí wa àbájọ ọmọ Nàìjíríà ni ṣé ká sọ wípé ẹ̀ṣẹ̀ ni pé wọ́n tàjì nationality wa as Nàìjíríà wọ́n ṣe tàjì as US ṣẹ̀ṣẹ̀ wà nípa àjọ ọmọ Nàìjíríà ni tó fi jẹ́ pé àwọn ìjọba wa fẹ́ pa wá kí ló dé kí ló ṣẹlẹ̀ èyí ò dáa àbí ká sọ pé ṣé ẹ̀ṣẹ̀ ni pé à ń gbé passport Nàìjíríà kiri ni ṣé ẹ̀ṣẹ̀ ni pé wọ́n máa súnmọ́ wa kó máa béèrè pé ọmọ olúbo ni wá ká máa dá wọn lò pé ọmọ Nàìjíríà ni wá is it a crime ṣé ẹ̀ṣẹ̀ ni
ṣé ẹ̀ṣẹ̀ ni tó fi wá jẹ́ wípé ẹ fẹ́ rí mi everybody tó bá ti papọ̀ máa kúṣẹ̀ ẹ fẹ́ rí mi wọn láàtàn kí ló dé ìjọba yìí ò dáa tí ẹ ṣàánú wọn kí la ṣe fún yín eléyìí pọ̀ ìyà tẹ́ fi ń jẹ wá yìí pọ̀ àbá ẹ ṣàánú wa ṣó dìgbà tá a bá tán lórílẹ̀‐èdè kẹ́ ẹ tó mọ̀ wípé ìjìyà yìí pọ̀ jù ni. gbogbo ẹ̀yin aṣòfin Nigeria DSS Nigeria lawyer Nigeria judges ẹ ṣàánú ẹ jọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ wà nípa ìjọmọ Nàìjíríà ni tó fi wá jẹ́ wípé tiẹ̀ fẹ́ kó mi wà láàtàn ẹ ṣàánú wa ìyà yìí pọ̀. bẹ̀tẹ̀ má gbàgbé o wípé àwọn kan wà àwọn Fúlàní yìí wọ́n wà ń bẹ̀ o tó dẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe oríṣiríṣi èyí tó ń jí apá tó ń jí wa gbé èyí tó tún fi wá gba ransom tó ń jí wa gbé tó tún fi wá gba ransom ẹ ò dẹ̀ fún wọn ní ìdájọ́ tó papọ̀ mọ́ ikú o ó ṣe wá jẹ́ ẹni tó fi ẹ̀hónú ẹ̀ hàn lásán lẹ wá ní pé kó lọ yẹgi fún tàbí ẹ̀wọ̀n gbére àbá àwọn Fúlàní yìí gan tó ṣe jù wá lọ gan ẹ ò rí kankan mú a gbọ́ pé ẹ gbá Fúlàní kan báyìí rí mú irọ́ ṣùgbọ́n gbogbo ọmọ Nàìjíríà tó bá ti lè dìde àti sọ̀rọ̀ báyìí ẹ máa bùsọ̀ ní àbá ẹ ṣàánú wa ṣe rí gbogbo ọmọ Yorùbá ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ viral ṣe rí ìrìtà fi sọ pé Yorùbá nation la fẹ́ ṣe rí ìrìtà fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nítorí pé a ti rí pé ìjọba yìí ò lè favour wa there's nothing they want to do again ó ṣe wá jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ṣe ìwà láabi tí wọ́n ṣe tó burú jù já dá ẹjọ́ kó lọ yẹgi fún wọn ó wá jẹ́ wípé àwọn tó kàn gbé placard dání lẹ wá dárú ẹjọ́ burúkú fún yín ẹ wo ìyá mi bàbá mi ẹ bá mi like ẹ comment ẹ tẹ sójú ẹ jẹ́ kó yí àwọn èèyàn nílé lóko lọ́nà pé Yorùbá nation la fẹ́ o ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kankan ẹ já gbọ́ ohun tí wọ́n ń sọ. Nigeria cannot progress until that country divide and everybody go their separate way. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni Yorùbá nation òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó. Yes, Nigeria supported South Africa with billions of naira. That was Margaret Thatcher placed sanction on Nigeria. Before we equally fight for our rights now, we need to fight for our rights. Ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká jà fún òmìnira wa. Before we equally boycotted Commonwealth Games, that's when we started obtaining visa to UK. Ọ̀gá o, àwa lórí line Yorùbáwùyí. Yorùbá ni o, both the president, the senators, the rep, the judge, and the ministers, every one of you, God of heaven will judge you all if you refuse to repent and give this type of judgment over them. God of heaven will judge you forever and ever. Tó túmọ̀ sí pé gbogbo àwọn ará bíi tí wọ́n pàṣẹ irú ìdájọ́ yìí pé Ọlọ́run á ṣe ìdájọ́ wọn náà. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó. Nílé lóko lọ́rọ̀ lẹ́yìn odi òmìnira ilẹ̀ Yorùbá la fi sọ pé God bless Yorùbá nation. Ẹ wo àgbẹ̀ oníroko títí kó gbàgbélé la fi dáṣà la fi máa sọ fún yín wípé ó dàbọ̀.